Yeah. Start to do, yeah. Oh, yeah. Good boy. Tẹ́ ẹ bá ti rí ìmúra mi, ẹ̀yin gan á ti rí pé ó jọ ti ààrẹ àbí kó yá àjọ ti ìyàwó ààrẹ. Bẹ́ẹ̀ ni o, nítorí orí ibi tá a ti ń ṣe ìfilọ́lẹ̀ The Presidency, eré tuntun tó ṣẹ̀ jáde àgbéléwò iná lẹ́ẹ̀rí wòye. Báwo lẹ ṣe rí sí? Ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú eré yìí. Àárín ìdíje ọmọ àti ìyá ni o, tí wọ́n jọ ń díje fún ipò yìí. Ẹ wò ẹ má jẹ́ ṣíṣọ lójú eégún, kẹ́yìn náà kẹ́ ẹ lọ farabalẹ̀ kẹ́ ẹ lọ wò ó. Àmọ́ ìbéèrè kan ń kọ mí lóminú mo fẹ́ bi yín o. Ǹjẹ́ ẹ lè gbà kí obìnrin ṣe adarí orílẹ̀-èdè yìí? Ṣé ẹ nígbàgbọ́ nínú obìnrin? Ṣé ẹ lè fọwọ́ tì? Ṣé ẹ lè gbárùkù tì? Ẹ wò bó ṣe ń dùn tí gbogbo wa ṣe máa kàn sí tó yín á máa kàn sí ni màá mú wá fún yín ní àṣálẹ́. Ẹ̀yin náà ṣàdúró pẹ̀lú ẹja lónìí bó àbẹ̀kẹ́ lórúkọ tèmi lórí Orísun ládẹ́wà. The refineries, the two of them, open them. You will also make an announcement slashing the salary of all political office holders by 50%. Eré tí a pè ní Presidency, ǹjẹ́ kí lẹ́yìn ká fojú sọ́nà fún àbí kí lẹ́yìn gangan fojú sọ́nà fún? Pé eré tó dùn tó lárinrin tó rẹ̀kẹ̀tíà òun náà lélẹ̀. Ẹ wá wò. Well, eré ìdárayá náà ni ó sọ̀rọ̀ nípa ìjókòó wa tó wà ní ibi gíga pátápátá rí. So ẹ má jẹ́ kí n tú gbogbo ẹ̀ sílẹ̀ but ẹ máa retí pé arábìnrin kan máa mi ìjókòó yín á dẹ̀ dá yín lára yá pẹ̀lú nǹkan tí ẹ máa rí. You know that none of us will dare sabotage each other. See, I was 4 when I left this country, and as soon as I come back, my father died. Why? Because of negligence. You see, these boys, they are different from those groups. Ǹjẹ́ ẹ gbàgbọ́ nínú kí obìnrin kí ó ṣe adarí wa lórílẹ̀‐èdè? Báwo ni bá ṣe rí bá ṣe tó yìí kó má ṣe é ṣe ó ti tó ó ti kọjá ààyè gan pàápàá so tá bá lè ṣe àdúró sẹ́yìn ẹ̀. Àbí ẹ ti ń dìbò fún ààrẹ orílẹ̀‐èdè? Nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ níná ẹ lómi ẹ lówó ẹ lálàáfíà gbogbo nǹkan téèyàn tẹ̀ ń wá kiri lẹ́ẹ̀ni ó tún wá ní nǹkan tẹ́ẹ̀tù á ní tó jowó lọ ṣùgbọ́n wọn ò ní sọ́ńtìn tó àwọn ọmọdé ò tí táwọn ọmọdé bá sùn wọ́n sọ. Fúnra ara yín ǹjẹ́ ẹ lè jẹ́ ààrẹ nílùú wa? Bẹ́ẹ̀ ni màá dẹ̀ rí supporters oríṣiríṣi. It takes a village. Èèyàn kan ò lè dá ṣe. Bẹ́ẹ̀ni àgbájọwọ́ la fi sọ̀yà. Bẹ́ẹ̀ni etí ń bá mọ̀ ibi tí tèmi dé ẹlòmíì àtúbà mi orí sí. Bẹ́ẹ̀. Mo ní kan lẹ́lẹ́kejì. Mo lè ṣe ṣùgbọ́n mi ní purọ́. Màá ní kí àwọn ènìyàn gbárùkù tì mí torí ń tòótọ́ òsì wẹ ọ̀tún wẹ òsì. Wọ́n ṣe sọ pé àgbájọwọ́ la fi sọ̀yà àjọjọwọ́ kan ò gbẹ́rù dórí sókè ṣe kan tí ọ̀kan lè dá ṣe. Ibi tó ti rò pé o ti lọ́rẹ̀ẹ́ ọ̀tá jókòó síbẹ̀. Ibi tó rò pé ó ti ní ọ̀tá ó lè jọ́ta yẹn gan-an ló máa lọ́wọ́ láti gbé débi tó ń lọ. So mo lè ṣe tí n bá rí ìrànlọ́wọ́ tó tọ́ tó lóòótọ́ nínú àti ètò yẹ. Àtọkùnrin àtobìnrin kò sẹ́ni tí Ọlọ́run fi ipò orí kan sọ́wọ́ ẹ̀ ẹni tó bá lè gbé wa débi tó yẹ ká dé náà ni ọgbọ́n la fi ń darí kì í ṣe bí ọkùnrin àbòbìnrin bẹ́ẹ̀ ni. This has become personal. It is time for me to call in the expert. I still can't believe that the only reason the both of you came back to Nigeria is because of Irene. The boy wants to reconnect with his mother. I don't got no mother. I'm got no mother. If I go down, all of us are going down. Before you utter that next sentence, you better think about it properly. You know that none of us will dare sabotage each other. See, I was 4 when I left this country, and as soon as I come back, my father died. Why? Because of negligence. You see, these boys, they are different from those groups. I have a job for you.
tá a bá ti sọ̀rọ̀ nípa eré tí ó kọ́ni lọ́gbọ́n tó dẹ̀ tún mórí ẹni wú tó tún múnú ẹni dùn eré ìgàn là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀yin náà ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ òṣèré tí ó kópa nínú rẹ̀ bíi Jídé Kòsọ́kọ́, Yẹmí Black ọ̀pọ̀lọpọ̀ tí ó tún dá wa lára yá tí ó dẹ̀ tún fún wa ní ọgbọ́n omi ọgbọ́n mu ẹ̀yin náà nǹkan ṣẹ́ ẹ̀ lọ wò ẹ wò lórí Orísun látún ti mú wá fún yín bó ṣe ń dùn tó ti ṣe ń dán bíi góòlù ẹ mọ bá mi ká lọ kẹ́ mọ́ fi wálẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan o Orísun TV ní kẹ́ ẹ máa wò ẹja lónìí wábẹ̀kẹ́ sí lórúkọ tèmi kẹ́ mọ́ fòjòkòjò mi o. The refineries, the two of them, open them. You will also make an announcement slashing the salary of all political office holders by 50%. This has become personal. It is time for me to call in the expert. I still can't believe that the only reason the both of you came back to Nigeria is because of Irit. The boy wants to reconnect with his mother. I don't got no mother. I don't got no money. If I go down, all of us are going down. Keep quiet. Before you utter that next sentence, you better think about it properly. You know that none of us will dare sabotage each other. See, I was 4 when I left this country, and as soon as I come back, my father died. Why? Because of negligence. You see, these boys, they are different from those groups. I have a job for you.